ṣé àwọn ọmọ yìí tún ti bá a ní ìjẹ. Mommy! Hey, my dear, ọkọ mi, báwo ni? Ó jìnnà sí mi. Ẹ má bọ̀. Bàbá mi, ẹgbẹ̀ lẹ́dìde. My dear, báwo ni my angel? Pẹ̀lẹ́, my dear. Ẹ jókòó. Mi ọkọ mi mo wá fi wọ̀nyí. Bàbá mi ẹ káàbọ̀. Ẹ dìde ìdọ̀bálẹ̀ wà pọ̀jù. Ẹ dìde. Ọmọ yìí, àwọn máa ń gbé kan fàlejò ń bí. Yes, ma. Kò ní dáhùn bẹ́ẹ̀ yẹn. Àǹtí mi. Àbúrò mi. Báwo ni? Filẹ̀, wọ́n máa bù fúnra wọn, ìwọ máa lọ́ntì ẹ̀. Kókó rẹ̀ wọlé. Àwọn tó fi sí ìyẹn. Òun ojú kò mọ́ra. Ẹ jọ̀ọ́ kò yé mi o kí ló dé tí ọmọ ìfi gbé ààfò mi wá mi. Ìṣákì. ẹ má bínú gbogbo àwọn òbí ẹ lọ gbogbo ìwé jẹ ààfò mi ni wọ́n máa fi lọ mí nílé. Mọ́mí ẹ má Ó dànù dẹ̀ bí sí ẹ máa ń ọkọ ṣe ẹ ni. ni. Mọ́mí ọkọ mi ẹ má dànù. So kí lorúkọ wa báyìí? orúkọ mi ẹ lè pè mí bàbá gate ẹ lè pè mí ní àbánisínwó. Ìbánisọ̀rọ̀ bàbá gèlè. Ok. Iṣẹ́ wo lẹ wá ń ṣe báyìí? Iṣẹ́ mi yẹn orílẹ̀ yìí pọ̀ kọ̀sìlẹ́kì mo ti ń ṣiṣẹ́ òye yìí mo dẹ̀ lè ṣe. Mọ́mí mọ́mí ẹ má dànù àwọn ẹmọ GM àwọn GM security ni má mi dànù. ìfẹ́ gbogbo ilé tó sọ jáde èèyàn bèrè iṣẹ́ mi ò jẹ́ kí n sọ fúnra mi màmá ẹ má dá lóhùn. Jẹ́ kó sọ̀rọ̀. ẹ wo iṣẹ́ yìí jáde gẹ́tìmá ni mo ṣe lẹ́kì ni mo dẹ̀ fi ṣí gẹ̀ẹ́tì. Gẹ́tìmá. Ìkòròdú ni mò ń gbé ló ti eyín iṣẹ́ gẹ́tìmá ni mo ṣe gẹ́tìmá mo máa ń ṣílẹ̀kùn fún yan ní. Gẹ́tìmá. gẹ̀ẹ́tì ẹ̀ iṣẹ́ gẹ́tìmá ni mo ṣe. Ó bàbá Mọ́mí ẹ má gẹ́tìmá. dànù torí pé kò wá educated ní ipò tó ṣe nìyẹn. Àwọn chief security ni. Ó ti dá. Pẹ̀lẹ́ bàbá mi. Iṣẹ́ yẹn náà da in fact ó fine ó make sense. Ìwọ kí ló ń ṣe ṣé mo lè rí ẹ báyìí? Mi ẹ lè rí mi. Bá mi nulẹ̀. ẹjọ́ màdàmú ẹ má ti lọ ẹjọ́ kó padà. ṣé ẹ mọ̀ pé mo fẹ́ wá fẹ́ ọmọ yín ni. bí ẹ ṣe pè pé ẹ máa lọ yẹn kò ní dìgbà ẹ̀ lọ. because mo ti wo Yorùbá fíìmù dáadáa nǹkan tó bá mi lè mú kí èèyàn méjì kí wọ́n wá sílé àná tí ẹ̀dẹ̀ sọ pé ẹ fẹ́ rí ọmọ yín ẹ fẹ́ ká fẹ́ra nìyẹn. ṣé ẹ wá rí ẹni bá máa yà wá ògùn máa pa ẹni bá máa yà wá ó máa kú kú òjijì. jẹ́ ìtẹ̀tẹ̀ sọ tinú mi o tó tó mọ nǹkan tí mo sọ o mọ́mọ́ ẹni bá máa ya èmi àti ọmọ yín kò ní rí ọ̀la o. Ẹ bára yín kalẹ̀. bẹ́ẹ̀ ni kò tó àlá kẹ́lì mọ̀ pé mo láìkẹ̀ wò lọ́dún bíi. Yobi mumu. bẹ́ẹ̀ni ìfẹ́ ni o ìfẹ́ àti ọ̀run wá sáyé ni o. Wọ́n jẹ́ ń béèrè question kan lọ́wọ́ ẹ̀. Bàbá ẹ̀ irú ikú wo ló pa? Ó dàbí ìṣẹ́ ló pa wọ́n. Ó dà ẹ́ pé àbí ìṣẹ́ ló pa? Ìṣẹ́ ló pa wọ́n. Ìṣẹ́ ló pa wọ́n ṣó mọ̀ pé bí ọkọ mi yẹn bàbá ẹ̀ ṣe kú sínú ìṣẹ́ àti ìyà nìyẹn. Ẹ bára yín kalẹ̀ lágbára Ọlọ́run o. àmì o. Àmọ́ mo fẹ́ kó o mọ̀ wípé irú ìṣẹ́ àti ìyà tó pa bàbá ẹ̀ nígbà tó kú yẹn ó ló jọ máa pa yín papọ̀.